Òkèkèsì la wà yìí nílùú Abẹ́òkúta ní àná ilé bàbá Ebenezer Obey ibẹ̀ la gbé wà yìí o. Ìṣẹ̀lẹ̀ kan ní yàjóyàjó ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbi tí obìnrin kan gbé ti dáná sun rẹ̀. Wọ́n ló jẹ gbèsè báǹkì, ó jẹ gbèsè owó lápò, ó jẹ ti ọgúrúmì. Nígbà tí ilé ayé wá sú, ó wá rán ọmọ ẹ̀ kékeré pé kó lọ bó òun repo wá. Epo pẹtiró ló ní kó lọ rà wá. Bó ti da aṣọ bó ti da epo sára ẹ̀ lára tó dẹ̀ sun lé nìyẹn. Ìyàlẹ́nu tó wá bẹ́ẹ̀ ni pé ilé tó dáná sun yìí kì í ṣe tiẹ̀. Ṣe ló tún ó rẹ̀ tiẹ̀ ni. Ewu tí a dẹ̀ gbọ́ ni pé obìnrin yìí ṣe iṣẹ́ nọ́ọ̀sì. Mákindé Fásunlé lórúkọ mi. Ọmọ ayé tí kò gbọdọ̀ pàtàkì gbọdọ̀ gbére. Ẹ bá bá a ká lọ. Ẹ jẹ́ àwọn gbogbo oníṣẹ́. Ẹ bá bá a ká lọ. Òun lè ń wò yìí. Ojú arábìnrin ọ̀hún hàn pé wọn ò ní ìgbàsọ̀kọ̀. Wọ́n ní ilé yìí lé o. Àwọn ọ̀rẹ́ wọn ò ní ìgbàsọ̀kọ̀. Bàbá àgbẹ̀ká ìdílé àti ẹ̀mí ìdìbò. Inú bí àwọn rè àti rí bàbá àdáṣọ ọgbọ́n kí ní ẹgbẹ́jọ abẹ́rẹ́ àṣọwọ́ wa. Bàbá àkùkọ ìgbà adúpẹ́ lọ́wọ́ èèyàn tí ó pè wá ṣàkíyèsí orúkọ yín ṣùgbọ́n àwọn afẹ́rẹ́ yìí náà lágbára ọlọ́run ọba níbẹ̀ láṣì wà yìí o níbẹ̀ lágbára yìí wọ́n máa bá wọ lọ ṣé kò tẹ̀ wá sí ilé kò bẹ̀tẹ̀ yìí kó mọ̀ lẹ̀tẹ̀ ní wọn kó máa bá wọ lọ kó mọ̀ bẹ̀tẹ̀ yìí èyí tí wọ́n lè jẹ́ kó máa fọ́. Arábìnrin ọ̀hún rèé òun ni wọ́n ti kò mọ́lẹ̀ tẹ́ rí yìí o. Ṣe àrílé ayé ọlágbára ẹsẹ̀ mẹ́fà torí ìgbésẹ̀ owó lápò owó ọgúrúmì ló jẹ́ kí obìnrin yìí ló jẹ́ ó dáná sunlẹ̀. Kí lorúkọ tí? Simiat Lawal. Simiat Lawal. Bóòlù ẹ̀ ń ṣe jẹ́nu léyìí. Ọmọ onílé ni èmi. Ọmọ onílé ni yín. Ó tọ́dún mélòó tí obìnrin ti gbalé lọ yín? 2 years ago ni. Ọdún méjì sẹ́yìn. Lẹ́yìn ìgbà tó gbà lọ́dún méjì sẹ́yìn ṣó ń ṣe dáadáa. Owó ọdún kan tó ti san wọlé òun ló jẹ́ kó tó san ó sì jẹ́ owó bọ̀ sísà mi ló jẹ́ last born ọmọ onílé gangan. Àwọn ọ̀gá wa ṣe remember mọ́ mi ní November 27. Sísà mi sọ fún pé ó máa ronú nípa owó tọ̀hún tó jẹ tàwọn o. Wípé kò òun ò sí o, akẹ́kọ̀ọ́ tó bá di ìdìbò nígbà kóun náà rí pé gbogbo ilé ṣe rí. Ìwọ̀n gbogbo pánù kan wà bàbá fi ṣe ilé tó kó sínú ilé ìwẹ̀ tí jóná. Ọ̀nà fẹ́ renovate ẹ̀ pé òun fún tó bá di ìdìbò kó má sanwó kó ká máa lọ. Ó lágbára bùbá please ó lágbára o bàbá kí lorúkọ yín sà. Lẹ́ńbóyè Musba báwo lẹ jẹ́ ládùúgbò yìí. Ìkànnì ọ̀hún community Òkèkèsì ni jẹ́ sẹ́kítì. Ẹ mọ obìnrin tó kù yìí dáadáa. Bẹ́ẹ̀ni a mọ̀ wọn kí wọ́n wá rẹ̀ǹtì lé. Wọ́n wá rẹ̀ǹtì lé ládùúgbò bí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ iṣẹ́ nọ́ọ̀sì. Báwo ló ṣe ṣẹlẹ̀ bó kílẹ̀ gbọ́ kó ṣẹlẹ̀. Ọ̀sán ìlà kan dédé rí tí iná là o. Ìgbà tí iná dẹ̀ là eré pé kí ó má lè mú lékejì ilé tó wà wájú àti tẹ̀sílẹ̀ làwọn àti ẹ̀ ń sá. Làwọn ìsàgbọ̀ pé ẹni tó ní ilé gan wà nílé nǹkan kan tó tí wọ́n agbọ́ kò jù yẹn lọ. Kó má lè mú lékejì àti lékejì tó wà níwájú àtẹ̀yìn ẹ̀. Òun làwọn sáré ẹ̀ ká jẹ́ tó jẹ́ kókó tí a rí. So eré wípé kí náà yẹn má lè múlé tó wà níwájú kí náà yẹn má lè múlé tó wà níwájú àtẹ̀yìn òun làwọn sá. So gbogbo ará àdúgbò ló dẹ̀ sọ́pọ̀tì wa tí wọ́n jù. Ǹjẹ́ àwọn panápaná wá? Àwọn panápaná wá bẹ̀ tí wọ́n pẹ́ kí wọ́n tó dé bóyá wọ́n bí sì ni o kò sẹ́ni tó ní.
ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀. Wọ́n wá pè mí wọ́n ní kí ló dé ó ní ká máa bọ̀ ó ní ilé ijó ilé bàbá mi ti ń jóná mo ní ilé bàbá mi ti jóná kí ló ṣẹlẹ̀ wọ́n ní ìyá dàda ṣé ìyá dàda ò sì lé ní àbò dáná nínú ilé ó lóun ò lè sọ o ó ní kí ṣáà máa bọ̀ mo dẹ̀ sáré bọ̀ ó wá ní ti bá mọ náà panápaná kí n pè wọ́n bẹ́ẹ̀mi àtọkọ mi ṣe jáde nílé nìyẹn báyà ìjẹmọ̀ wọ́n wá ní sáìdì bò wọ́n wá sọ fún wọn pé sáìdì báyà wọ́n láwọn ti lọ sí ibẹ̀ pé kí n máa lọ wọ́n á níbo ni mo lọ sí mo níbẹ̀ gọ́gọ́ ni mo lọ sí mo délé ni mo bá gbogbo ẹ̀sìn tó ti di báyìí mo ń gbọ́ yín. mo délé ni mo bá gbogbo ẹ̀sìn náà ń jó báyìí. ó lágbára o. wọ́n dẹ̀ pé ọmọ ẹ̀ bàtà ó tẹ́yẹ̀ mi rí ọmọ ẹ̀ mo ní báwo ni ó ṣe ṣẹlẹ̀ ó ní màmá wọn ní petrol kí ni màmá fẹ́ fi ṣe ẹ̀rí jẹ́ẹ̀nì ó ní màmá sọ wípé òun fẹ́ jà sínú jẹ́ẹ̀nì tó òun fẹ́ fi chájì mo ní jẹ́ẹ̀nì wo ló fẹ́ fi chájì olóhùn olóní bàtà òun dẹ̀ ń jáde olóní kò tilẹ̀kùn yẹn pa ló fi tilẹ̀kùn iwájú ilé òun náà ó tún wá tọ́kì ní sí lẹ́yìn nítorí àwọn tó fẹ́ wọlé àwọn tó wà ní ọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn wọ́n fẹ́ wọlé wọn ò rí bí wọlé wọ́n ti padlọ́ọ̀kì wọ́n ti súnkù ní sí lẹ́yìn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fún àwọn onídò náà rí pé ó ti wà ní ilé ti jóná. ọ̀dà kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Fúnmiláyọ̀ Táíwò ọmọ onílé. arákùnrin ẹ jọ̀ọ́ kí lorúkọ yín. Kúnlé Àlàgbé lórúkọ yìí. Kúnlé Àlàgbé bó lẹ ṣe jẹ́ ládùúgbò yìí. Bíi family friend èmi àti wọn ìgbà tó rẹ̀ máa ọkọ ṣẹlẹ̀ ó ti kọ ìwé fún ọkọ. ọkọ tí ó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́. bẹ́ẹ̀ ni ó kọ ìwé lé lọ́wọ́ wípé òun ti gbé òun fẹ́ gbé nǹkan jẹ kó má ṣe bí àkóbá fún kíyẹn máa lọ. ṣé lónìí náà. lẹ́nìkan ó ti tó bí ọ̀sẹ̀ bíi méjì ọmọ ẹ̀ kékeré yẹn gan ó lè jẹ́rìí sí tí mò ń sọ yìí. kí wá lóde tí ọkọ rẹ̀ ò lè sọ fáwọn èèyàn pé ewu tíyàwó òun sọ rè. ìbẹ̀rù bójú ẹ̀ gan ló mọ̀ pẹ̀ tó fi kúrò ní láàárọ̀ ní fẹ́ẹ̀rẹ̀fẹ̀ torí mo débi láìláà ni mo wá bá wọn mo ní báyìí náà gbà lórí ọ̀rọ̀ owó ọ̀nà owó yìí mo á jẹ́ kó yẹ wọn pé tó yẹ wọn ní pé káwọn wá sí máa ṣàṣìṣà owó yẹn máa gbìyànjú ẹ̀ èmi mo ṣó ń dùn fún wọn nípa ìgbà owó. níbo ló ti gbowó. lọ́dọ̀ àwọn gbọ́míláńtà. àwọn gbọ́míláńtà ètò owó àwọn tẹ̀lú. owó mi 20 owó dọ́là bẹ̀ fún tààtì ó lọ bí 40,000. tó fẹ́ sọ báyìí torí ẹ̀ ló ṣe dáná sunra ẹ̀ kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. ẹ bá ń wo àwọn ọdún ilé yẹn lẹ́ẹ̀kan sí. ẹ bá ń wo ẹ̀wọ̀ òkú arábìnrin ọ̀hún lẹ́wọ̀n yìí wọ́n ti da nǹkan bò ó òkú arábìnrin yẹn lẹ́wọ̀n yìí o torí ẹ̀wọ̀ àwọn yàrá tó kù rẹ̀ ilé tẹ́ ẹ rí yìí kì í ṣe ìyá dàda ló kọ owó ìtì ẹ̀ ní o ẹ tún wo ohun tó ṣe o tó ní ìṣe ìwà lágbára tó bá tiẹ̀ wá ṣe pé ọ̀rọ̀ yìí lágbára wọ́n ti búlọ̀kù bí pa ẹja bá. àwọn ará àdúgbò ni òjò tó mú àwọn ilé yìí. wọ́n ní ọpẹ́lẹ́ pé àwọn ará àdúgbò. wọ́n ní ọpẹ́lẹ́ pé àwọn ará àdúgbò. ọlọ́pẹ́lẹ́ pé àwọn ará àdúgbò. ọpẹ́lọpẹ́ àwọn ará àdúgbò ní òjò múlẹ̀ kejì tí òjò múlẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì àti ọwọ́ ẹ̀yìn yẹn tí ò bá ṣàwọn ará àdúgbò wọn ní gbogbo ẹ̀ náà nínú ọ̀bá mú adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ará àdúgbò adẹ̀dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ panápaná adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Ògùn State Fire Services wọ́n gbìyànjú púpọ̀ nítorí àwọn náà gbìyànjú tí ò bá ṣe bẹ́ẹ̀ ohun tí à ń wí ìkọlà àbá máa wí gbogbo ògo tọlọ́run ni o adúpẹ́ o a ní irú ẹ̀ sọ a ní irú ẹ̀ mọ́ o gbogbo ẹ̀yin ará àdúgbò kékeré sí irú eléyìí ò ní ṣẹlẹ̀ mọ́ bó bá ń lọ níwájú àní bá bó bá ń bọ̀ lẹ́yìn kò ní bá wa agbára ọlọ́run a ní bá wọn kúkú ẹ̀ sí Jésù Olúwa wa o tó bó ti jẹ́ ni ẹ máa bá a ṣí ẹ̀ kẹ́ máa bá a fi ránṣẹ́ ẹnìṣọ́ lórí Fásilé Mákindé ìdìsẹ́.